ó yé èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró pé gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n torí pé nǹkan tó ṣe ò dáa èyí tí wọ́n ṣe kọ́ ọ ṣẹ̀wọ̀n ẹ̀. ẹ̀yin èèyàn wa a ṣe máa fún yín ní àǹfààní láti wo fún fídíò náà bí ọba yìí bí ó ṣe tú àṣírí arákùnrin tó ń pè ní Oríyọ̀mí Hamzat ó tú àṣírí rẹ̀ pátápátá o. A ṣe máa fún yín ní àǹfààní láti wo fún fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ṣùgbọ́n òkè àtúntẹ̀síwájú ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní púpọ̀ lẹ ó máa jẹ lórí ètò wa níbí a máa mú àwọn update wá fún gbogbo àwọn olólùfẹ́ wa lórí channel wa níbí yìí ẹ gbìyànjú láti tẹ subscribe button a ó máa play full video náà fún yín nísìnyìí kí ẹ lè gbádùn rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé ìparí ó ti yá o. ó mọ Ọlọ́run ni ó mọ Ọlọ́run ni ó má ti yẹ àdàbí tó bá jẹ́ pé òdodo ló ṣe àmọ́ òṣòdodo ó wà lórí àpẹẹrẹ òdodo ó ń fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ ìwọ ń dájọ́ èèyàn láì kí ṣàdájọ́ ó ṣe ilé ẹjọ́ ó ṣàdájọ́ kò sẹ́ tó mú wẹ́ẹ̀rí ilé ẹjọ́ ní ẹ lọ́wọ́ ó ń dájọ́ èèyàn Ọlọ́run wá fi kọ́ kékeré dán ẹ wò ó wá fẹ́ẹ̀lì ọjìyà ẹ o ọjìyà ẹ o ọ̀run ń gbọ́ ó máa jẹ ìyá ẹ àdàbí tó ẹ kó òdodo ló ṣe sẹ́yìn èèyàn mi ẹja gbàgbé pa ẹ̀ wọ́n ti bá mi sọ̀rọ̀ àfa ńlá odidi ṣe é kì ńlá ẹ̀ mo yẹ ó bọ́ta ó ní ó dùn ún bó ṣe bú àná bí omi júdẹ̀ ń jáde lójú òun ṣùgbọ́n ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ jẹ́ kó bú àná bí ẹ̀yin lẹ lọ bú wọn àná bí sọ pé kẹ má bú wọn kó má bàa bú Ọlọ́run yín ṣé ìbàdàn yẹn wá bọ́ Ọlọ́run ṣọ́ọ̀nì bọ́ Ọlọ́run yín ni ṣáṣẹ yẹn ò ṣẹ ni àṣẹ mọ̀ pé orí fi ẹjọ́ kò tó ipò ẹ̀sìn òun ni kò ṣe pàṣá ìyẹn ni wèrè kan tí òun tẹ̀ ṣe ṣéèkì tí òṣèré bọ́lọ́n kan fi ètò pọ́nlé Ọlọ́run fi ètò ilé afẹ́fẹ́ Ọlọ́run fi pọ́nlé Ọlọ́run fi sọ́dé yóò lè yẹ̀yẹ́ ara ẹ̀ ó lè dàgídì ara ẹ̀ tó bá tẹ̀sẹ̀ lẹ́rùn nígbà tó dẹ̀ tó bá tẹ̀sẹ̀ lọ́rùn ṣé Ọlọ́run ṣe tí ó ṣe. ẹjọ́ lóòótọ́ òótọ́ nìkan ló lè tọ́ ni àbòsí máa ń ba ayé èèyàn jẹ́ ni ọmọ yẹn bọ́ tó máa ìrù lórí wọn bá àbòsí tó ṣe yìí ó lè má gbọ́ ẹ̀mọ́ ayé lè má gbọ́ ẹ̀mọ́ láéláé látara àbòsí tó ṣe yẹn wọ́n ṣe àbòsí Olódùmarè bí ọmọ gbígbà mi ó lè jẹ́ ìdánwò kékeré lọ́wọ́ fi ṣe fún Ọlọ́run lè challenge yẹ Ọlọ́run ní mo má ṣe ìdánwò fún ẹ Ọlọ́run o mo máa dúpẹ́ má máa dán mi wò lákòókò tí mo ní yege o Ọlọ́run má dán mi wò lásìkò tí mo ní yege o Ọlọ́run má dán mi wò lásìkò tí mo ní yege o dákun jọ̀wọ́ o jẹ́ máa yege o because ẹni tá à ń sọ yìí sìn Ọlọ́run lè mọ́mọ́ dán wò pé ó ti ẹ̀yà ìwọ ọmọ yìí tí ẹ̀ orúkọ rẹ̀ sínú ọkọ̀ tẹ́ ẹ̀ ń dá yìí ẹlẹ́sìn wọn ni jẹ́ kí n wo ẹjọ́ tí ó dà torí òun máa ń gbèjà àwọn èèyàn wọn máa ti yẹ èèyàn mọ́lé a ní wọn ò nígbà kan fi yà jẹ èèyàn tí ó lóòótọ́ ni àbówó ló ń wá ẹtì mọ̀ pé owó ló ń wá ilé bíi lélẹ̀ ó fèèlì wọ́n fèèlì nìkan tóun náà mọ̀ tó jẹ́ lẹ́rìí fún wípé àwọn ará òun o wọ́n ń bú wa lọ́sàn-án lóru lóòrèkóòrè tọrọ wa délẹ̀ tí ò lè náwó sókè pé lóòótọ́ o mi ò tó bàtà ẹsẹ̀ ànábì tẹ́ fi mi wé yìí ṣùgbọ́n ẹ mùsùlùmí ẹ kókò ẹ ṣe dáadáa ẹ dójú tì mí inú òun yẹn á dùn sí ó mọ wé ẹ ṣe ṣe kẹtẹkẹtẹ wà yù ta ni ẹni wájú Ọlọ́run ọba lọ máa bẹ lọ́run o máa bẹ lọ́run o torí pé sórí o lè ti ṣe Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ 100 kó má bínú níjọ́ tó bá fèlè dánwò Ọlọ́run níjọ́ náà ló máa kó gbogbo ẹ̀ṣẹ̀ ẹjọ́ yóò wá bẹ́ẹ̀ jìyà lórí ọmọ náà láti má jìyà àtúnṣe ń bẹ lẹ́nu ẹ tó ṣe gbọ́dọ̀ ṣe ó ti mọ́ra ẹ o ìwọ ni àtàwọn tó bá rí láti kò ṣe wọ́n ẹ̀rọ jùmọ̀ mi ìwọ ni lọ ṣàtúnṣe ìjìyà Ọlọ́run bẹ lórí ẹ gidi ègún gidi ló gbèrú wàhálà gidi ló tọrùn bọ̀ tó bá lọ bẹ lọ́hùn tó bá lọ ṣàtúnṣe gidi ẹbọ gidi ló máa rú àrùtú ẹbọ lọ́ọ̀rù tàbí kó bọ́ta kó lọ ṣàtúnṣe ọ̀rọ̀ yìí kó jólódodo kó lọ ṣòótọ́ torí pé wo